àwọn bandit tó jí kábíyèsí àtọmọ ẹ̀ gbé pẹ̀lú àwọn mẹ́jọ kan nípínlẹ̀ Kwara lọ́dún kọ̀la wọ́n mà ti ń kàn sí àwọn ìdílé yìí wípé 450 million naira làwọn fẹ́ gbà fún ránsọ́ọ̀mù. Owó tabua lélẹ́yìí o ẹ̀yin èèyàn. Nǹkan ti wá dé báyìí o, ṣé ò gbàgbé ìròyìn eléyìí tó gbòde kan lánàá òde yìí wípé àwọn agbébọn mẹ́jọ kan tí wọ́n dúró tán tí wọ́n fìrì gbọ̀n tí wọ́n ṣíbolẹ̀ tí wọ́n gbé ìbọn wọlé wọ ààfin kábíyèsí oníwọ̀ 1 of ààfin community ìyún Ilé Ire district ní Ìfẹ́lódún local government area nípínlẹ̀ Kwara. Ẹ rí i pé lánàá òde yìí la gbéròyìn jáde tó bẹ̀rẹ̀ sí ń jàràrìn káàkiri. Ẹ wò ó, ọba Simeon Olainipekun àti ọmọ ẹ̀ Ọláolú tí wọ́n sọ pé kọ́pà lòun tiẹ̀ tó wá ṣọdún lé táwọn báńdíìtì yìí tí wọ́n ṣàdédé wọlé tí wọ́n sì kó gbogbo wọn lọ àtàwọn mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n kó lọ ọ̀rọ̀ ìgbẹnu tán o. Ẹ wò ó, àwọn báńdíìtì yẹn wọ́n ti ń kàn sáwọn ìdílé tọ́rọ̀ kàn wípé kí wọ́n tètè máa tẹ owó o torí pé kí ni wọ́n ní 450 million naira làwọn fẹ́ gbà kó tó di pé àwọn ó yọ̀ǹda kábíyèsí àtàwọn mẹ́jọ tí wọ́n tún kó náà. Wọ́n ní ṣe rí kábíyèsí àtọmọ kábíyèsí ìyún ọba Simeon Olainipekun àti Ọláolú wọ́n ní 150 million naira làwọn ó fi dóòlà ẹ̀mí àwọn méjèèjì yìí. Ó ní àmọ́ 300 million naira tó kù fáwọn mẹ́jẹ̀jọ tó kù yẹn ni o pé kí wọ́n tètè máa sanwó ní kíákíá báyìí ni o kó tó di pé lẹ́kọ̀ọ́ ọ̀run tẹ́wọ́ gba gbogbo wọn. Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ ìgbẹnu tán o, ó lékè nkà bẹ́ẹ̀ náà ló pakaṣọ. Ẹ máa ń comment, kẹ́ máa like, kẹ́sì máa bá ń pín fọ́nrán káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó bàa lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀ kí n túṣu dé sàlẹ̀ kòkò, àmọ́ ṣáájú ìgbà náà ńkọ́ ẹja sáré dojú ọjà. Ìwọ Sátidé. Èwo ni kójú ṣàdédé máa ṣomi tàbí kójú ó máa ṣú? Ohun tó dáa kọ́ ni kójú ṣàdédé máa ṣe pin kọ́mọdé máa lògò kó tó ríran láì lọ patí. Ọ̀nà àbáyọ ti dé o. Vista Natural Eye Antioxidant Capsule ti dé láti kojú àìsàn yòówù tó lè máa bọ́ ọ fínra. Kójú ó máa ṣomi bàìbàì tàbí kójú ó máa ṣe pin kì í ṣe ohun tó dára rárá. Vista ló lè kojú ẹ̀. Òpin ti dé bá cataract, glaucoma, blurry vision tàbí terry eyes. Vista capsule jẹ́ oògùn tá a fi ewé àti egbò ṣe. Àwọn dókítà sì ti fi òǹtẹ̀ lù. Òpin ti dé bá àìlèka bíbélì tàbí kúránù. Kákàwé díẹ̀ kójú ó máa ṣe pin tàbí kó bẹ̀rẹ̀ sí ní wò bàìbàì. Yálà o ní àrùn ojú ni tàbí o ò ní, o lè lo Vista capsule láti sọ rárá sí àrùn ojú tó fẹ́ máa juwọ́ sí ọ. Tọmọdé tàgbà sì ni Vista capsule wà fún. Láti ọ̀dà fún Vista capsule, ó yá pé nọ́mbà yìí 09038067022 lẹ́ẹ̀kan sí 09038067022. Àwọn alágbàtà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Vista Natural Eye Antioxidant Capsule, ọ̀gá fún gbogbo àìsàn ojú. Ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi, gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ lórí ọ̀rọ̀ kábíyèsí àtọmọ rẹ̀ pẹ̀lú àwọn mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn ajínigbé gbowó lọ́wọ́ ẹni, àwọn afẹ̀mí ẹni ṣòfò tí wọ́n jí gbé lọ́dún kọ̀la nípínlẹ̀ Kwara nífẹ̀lódún community area. Ẹ wò 450 million naira ni wọ́n láwọn fẹ́ gbà o. Ẹ wò coordinator àwọn security tí ń bẹ ní Kwara South Joint Community Security Watch Network wọ́n ti sọ̀rọ̀ síta o. Bẹ́ẹ̀ làwọn náà ń kọ̀ fún àwọn ẹ̀ pé òtítọ́ àtòdodo lọ̀rọ̀ yìí o. Ta lolúwa ẹ̀? Alàgbà Ọláìtàn Oyin Ṣúbà náà ni wọ́n pe orúkọ alàgbà yìí. Wọ́n láwọn náà wọ́n jẹ́rìí sí pé àwọn bandits yìí ni wọ́n kàn sáwọn ìdílé tọ́rọ̀ kàn, àwọn ìdílé ọba, àwọn ìdílé àwọn mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀. Tẹ́ ò bá gbàgbé, ẹ jẹ́ n sáré gbé yín débi tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ gangan lánàá òde yìí, gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ṣe gbòde kan táwọn ìwé ìròyìn Punch tí wọ́n punch ẹ̀ jáde. Wọ́n ní pé ní nǹkan bí aago 7 àṣálẹ́ náà ni àwọn gìrìpá mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ṣìgbọnlẹ̀ ni wọ́n kó àwọn ọ̀bọ̀n jagamu wọlé o. Níbi tí wọ́n ti wọ ààfin ọba náà sì bẹ̀rẹ̀ sí ní pariwo ẹnu wípé kábíyèsí àti olórí náà ni àwọn ń wá
pé ìgbà tí arábìnrin kan tó tajú kan rí wọn òun ló bẹ̀rẹ̀ sí ń wọnú yàrá kan sí míì tí ń sọ fáwọn èèyàn pé àwọn àti láǹwí ti ń bẹ ń ta o ní bẹ̀rẹ̀ sí ń pa nánú ilé ni wọ́n ń ti gbogbo lẹ̀kùn àmọ́ nígbà táwọn gìrìpá yìí àwọn báńdíìtì tó ń fura sí wọn ni wọ́n dáná bolẹ̀ nírò bọ́ wọn ní rókòlákòlá ní dún lákọ̀lákọ̀ kódà wọ́n ní wọ́n dojú ìbọn kọ àwọn lẹ̀kùn ní nígbà tó ń pariwo pé kán ṣílẹ̀kùn tí wọ́n fẹ́ ṣílẹ̀kùn wọ́n ní ìbọn náà fi já gbogbo lẹ̀kùn tí wọ́n fi já a wọlé níbi tí wọ́n ti ń yìnbọn níbi tó lórí kábíyèsí tó ti wà nínú yẹ̀wù rẹ̀ wọ́n lọ́ta àbọn ó bá olórí yìí lápá tí bẹ̀rẹ̀ sí ń ṣẹ̀jẹ̀ wàá ẹ wò ó ẹ wá wo olórí nínú àgbàrá ẹ̀jẹ̀ ọ̀rọ̀ yìí gbẹnu tán lánàá òde yìí ó lékenkà nígbẹ̀yìngbẹ̀yìn kọ́ wọn láwọn báńdíìtì yìí wọ́n padà gbé kábíyèsí lọ o àti ọmọ kábíyèsí ọláolú tó sọ pé òun sáàfù lọ́wọ́ ń tiẹ̀ pé kọ́pà ni National Youth Service ni òun wà ń tiẹ̀ wọ́n lọ́kàn wulẹ̀ wálé láti wá ṣọdún ni kó ṣòro padà lọ sí ibi títí ń sáàfù jẹ́jẹ́ títí ẹ̀ o kó tó di pé àwọn báńdíìtì wọ́n gbé lọ lánàá òde yìí tẹ́ ò bá gbàgbé wọ́n ní òyìnbó tí ń jábọ́ tí ń rébọ́ lẹ́nu ọ̀gá àwọn báńdíìtì pé ó gbóyìnbó dáadáa wọ́n ló gbóyìnbó dáadáa àmọ́ wọ́n balẹ̀ jẹ́ wọ́n bọ̀nà jẹ́ ní ọjọ́ burúkú èṣùgbọ́mi mu lọ́dún kọ̀la ló kù ọjọ́ kan báyìí dáàbọ̀ sí ọdún tuntun 2026 náà ni wọ́n sọ pé àwọn atiláwì ni wọ́n lọ sọ́sẹ́ ní ààfin kábíyèsí ẹ̀yìn èèyàn ọ̀rọ̀ yìí gbẹnu tán o ó lékenkà bẹ́ẹ̀ náà ló pàkàṣọ ẹ máa bá mi comment kẹ́ máa like ẹ̀sùn máa bá mi pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀n kó ba lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára o wọ́n ní tẹ́ ò bá gbàgbé pé ẹ rí i pé wọ́n ti kọ́kọ́ jí kábíyèsí kan gbé ní ìfẹ́lódún community area yìí náà ni o tí aporúkọ òun tiẹ̀ ní ọjíbara ọ̀báyégán kábíyèsí alhaji kamilu salami tí wọ́n jí gbé tó lò bíi ọjọ́ 15 ní àkàtà àwọn báńdíìtì yìí kó tó di pé wọ́n yọ̀ọ̀dá wọn láwọn tí ń bẹ lágbègbè ìfẹ́lódún community area ńgbà náà agbègbè ibi tí kábíyèsí wà gbogbo ohun pátá ni wọ́n dáwó kódà àwọn tí ń bẹ lókè òkun lọ́hùn àwọn náà wọ́n gbẹ́yìn o wọ́n dáwó ni o kó tó di pé wọ́n padà yọ̀ọ̀dá kábíyèsí lélẹ̀ tó ti wá ṣẹlẹ̀ báyìí wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ń ké sáwọn ìjọba ìpínlẹ̀ Kwara pé kán dábọ̀ kán wá ran àwọn lọ́wọ́ torí pé owó ìpọ̀ o 450 million naira ni àwọn báńdíìtì yìí ni wọ́n sọ wípé wọ́n fẹ́ gbà kó tó di pé wọ́n yọ̀ǹda kábíyèsí ọmọ kábíyèsí àti àwọn mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jí gbé ní àdánlá ìrẹsẹ̀ ìgbàjà ní ìpínlẹ̀ Kwara ẹ̀yìn ẹ̀ máa ń comment kẹ́ máa like ẹ̀sùn máa pín kíní káàkiri ìlérí tiwa làwọn amúṣẹ gẹ́gẹ́ bá ti ṣe ṣèlérí fún yín pé àníjẹ́ kójú yín fọ́ bẹ́ẹ̀ ni láti níjẹ́ kẹ́tí yín dì sí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tí wọ́n ń bì àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹ́lẹ́gbẹ̀rà ńlẹ̀ àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. ẹ kú dédé àsìkò yìí orúkọ mi ni Balógun Kúyẹ̀ gbajúgbajà ìlúmọ̀ọ́ká oníṣègùn ìbílẹ̀ ni mí ẹ̀yin ọkùnrin o ẹ súnmọ́ bí ọkùnrin nìkan ni mò ń tọ́jú èyíkéyìí ìṣòro tẹ́ bá ń dojúkọ mo ti kó oògùn ìbílẹ̀ wá láti Jẹ̀bú àwọn oògùn ìbílẹ̀ tó jiná dẹnu kíá nìṣòro máa fi ọ́ sílẹ̀ ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ lè náwó yá náwó dẹ̀ tó jẹ́ wípé ṣe ẹ̀ka sùn níyìn àbẹ́yìn tó jẹ́ wípé nǹkan ọmọkùnrin yóò kì í gbéra àfi tí wọ́n bá fọwọ́ pa títí tán bá fọwọ́ gbé ijó ṣíọ̀ orí burúkú ò kì í ṣe tèmi bí wọ́n bá ń la ìṣòro yìí kọjá nọ́mbà mi ni kò pè sí báyìí 081 00 79 0928 ẹ jẹ́ n tún mú dáadáa 081 00 79 0928 èwo ni pé kí fáyíngì owó ọmọkùnrin wá kó o má lè ṣe ju ẹ̀kan lọ oògùn ìbílẹ̀ tó jiná dénú láti Jẹ̀bú wà ń kalẹ̀ tá a fi dojúkọ ìṣòro yìí ẹ wá gbọ́ o gbogbo ẹ̀yin ọkùnrin tó yẹ pé ògidì jẹ̀dí ló ń ba yín jà tẹ́ ẹ lè dúró dáadáa bọ́mọkùnrin mi bá ti dúró bí ìṣẹ́jú mélòó yóò wá máa wábi tó fẹ̀yìntì ẹsẹ̀ ti ń rónú ẹ̀yìn ti ń dùn yóò wá sọ di ọ̀lẹ pátápátá má jẹ́ kó lólùfẹ́ rẹ ó jáde síta ẹ̀yin ọkùnrin tí nǹkan ọmọkùnrin yín kéré jọjọ orí yín lọ èwo ni pé kọ́mọkùnrin pé ogójì ọdún kí nǹkan ọmọkùnrin tó wà lábẹ́ wá dàbí tọmọ ọdún mẹ́wàá yóò wá máa súnkì kò ní lè dúró dáadáa láti ṣiṣẹ́ oògùn ìbílẹ̀ tó jiná dénú láti Jẹ̀bú ó wà lọ́wọ́ ẹ̀mí Balógun Kúyẹ̀ tí mo máa fún yín bó o bá ti lò ó kíá lára rẹ ó jí pépé. ẹ̀yin ọkùnrin tẹ́ kiri tọ̀ọ̀tọ̀ àbẹ máa ń tọ̀ látọ̀jù ẹ kàn sí mi ní kíá. gbogbo ìlú tẹ́ bá wà káàkiri àgbáyé ni mo lè fi oògùn ìbílẹ̀ mi ránṣẹ́ sí tí ó sì tẹ̀ yín lọ́wọ́ pè sórí nọ́mbà yìí báyìí 081 00 79 0928 ẹ jẹ́ n tún mú lẹ́ẹ̀kan sí 081 00 79 0928 aṣoríire o.